lónìí mo kí yín káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin oní ètò tòní yóò máa la tọmọgí ẹ wo nǹkan tá a fi bẹ̀rẹ̀ náà ó ṣá prápra ó kọjá mi kíáfù ó fà látàdá ní ó tún dènà pín eléyìí tá a fi bẹ̀rẹ̀ lónìí lé ó kọjá bẹ́ẹ̀ lásìlá bọ́lítà rèé o ẹ gbójú ọwọ́ tá a fi wọlé ẹ tún délé náà ẹjọ́. mo lónìí máa yàtọ̀ yes clap 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 your hands clap 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 your hands let's get this right first okay mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lọ́mọdé lágbà lóyìnbó ni ní dúdú ni ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi orí ètò Ṣọ́wọ́nyá la tún wà lónìí o àròtọ̀ la gbé wọlé ó yàtọ̀ cha-cha slide dance lẹ́ ń gbọ́ yẹn cha-cha slide dance bó bá wù wọ́n wọ́n lè láwọn post lé sórí YouTube ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa enjoy yẹn lónìí wọ́n lè ní mo olórin ọ̀pọ̀ fídíò náà ń strike out wọ́n á là lórí olórin gbé wọ́n play léyìí enjoy yẹn. One hop this time. Right foot, 2 steps. Left foot, 2 steps. Slide to the left. Slide to the right. Crisscross. Crisscross. Cha-cha real smooth. Let's go to work. Let's go to work. Ẹ jẹ́ abáṣe lọ straight away. Lórí ètò lónìí, ó máa ṣá lẹ́nu, ó máa ṣá prápra. Akíntayọ̀ Akíbọ̀rọ̀ mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé I can see you. Ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé o. Dayo Agboola rédíò TV náà lẹ ti ń gbọ́ wa mo kí yín ẹ kú àbọ̀. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ àtúntì dé. Saheed Olúwafẹ́mi Táíwò mo rí yín o. Mr. Lecturer ẹ kú àbọ̀ sórí ètò ṣàfihàn lẹ́wà. Right foot, let's stop. Left foot, let's stop. Right foot again. Left foot again. Right foot, let's stop. Left foot, let's stop. Freeze! Everybody clap your hands. Kẹ́ ẹ̀ tó máa clap hand yín mo kí yín o Mary Animashaun èyí oge tímọ́tímọ́ ẹ kú àbọ̀ olórí alógbà mo kẹ́yìn náà o ó máa latọ́bọ̀gì lórí ètò lónìí ó máa ta sánsán Samuel Afọláyan senior man Samuel Afọláyan àgbà man mo kí yín o ẹ kú àbọ̀ òní àrò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ òní àrò. Turn it out to the left. Take it back now, y'all. One hop this time. One hop this time. Reverse. Ọ̀túnba Amaka Spicy Ọ̀túnba Amaka Spicy ó ta lẹ́nu ojàre ó ta lẹ́nu oyeye wọ́n ní hello olórí alùgbà wọ́n ní you are right mo ló máa lè lónìí ṣáprápá. Cha-cha again. Cha-cha now, y'all. Cha-cha again. Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ Ọ̀túnba Amaka Spicy wọ́n ló máa ta lẹ́nu tó sí òye tún jí mo lẹ́yìn náà o mo kí yín ẹ kú àbọ̀ atútí lálẹ́ wàrà nìyẹn o ẹ̀rí ọwọ́ tá a bá wọlé lónìí ó yàtọ̀ ó kọjá bẹ́ẹ̀. Slide to the right. Slide to the left. Take it back now, y'all. Cha-cha now, y'all. Turn it out. To the left. Take it back now, y'all. 3 hops this time. Patient Pat, I can see you. I'm coming to your page now. Now, y'all. Patient Pat, I can see you. Welcome to the show. Ṣọ́wọ́nyá rèé o, mo kí yín. Wọ́n ní you are looking good, so good. Yes, thank you very much. Ẹ ṣé. This groove. Here we go. To the right, y'all. To the left. Take it back now, y'all. 4 hops this time. Right foot now. Left foot now. Cha-cha now, y'all. Cha-cha again. Cha-cha again. Ètò tòní máa yàtọ̀. Ètò tòní máa ṣáprápra. Tí mo Olúpọ̀nà mo rí yín o. Tí mo Olúpọ̀nà I can see you. Exhibit carry. My man, I can see you, Mr. Rashid. How are you doing? I can see you. God bless you. Tó sì òye tún jí mo ní mo rí yín ẹ ṣé ẹ kú àbọ̀.
Thompson Ọlágòkè ọ̀rẹ́ mi Mr. Lecturer àwọn Doctor of Music nìyẹn ẹ kú àbọ̀ ọmọ wọn níléṣà ọ̀rọ̀ àwé bóòní Jonathan Stephen ọmọ wàrí demand outline ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín mo kí mi ò fojú pa ẹnikẹ́ni rẹ mo létò tòní ó máa ṣẹlẹ̀ kẹjọ ẹ ráwọn onímọ̀ ojú sí yẹn ni àrírú ẹ̀rí ó kọjá bẹ́ẹ̀. Samuel Ilébọ̀dé wọ́n ní ìgbádùn unlimited more grace sir God bless you God bless you God bless you. Thompson Ọlágòkè wọ́n ní I like your style ẹ mọ̀ máa ṣeun ẹ ṣe you like my style owó làbí ti láyọ̀ mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò yes àti kánú agbami ètò báyìí káwọn àdálẹ̀ lọ kó máa lọ lókù orin tí ò lẹ́gbẹ́ orí Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́gbẹ́ àbá pàdé non stop ore go. Just one time and last for a lifetime and never let go till we're gone. ọ̀pọ̀ ọdún yín á mọ̀ wò pọ̀ ní wọlé léyìí ṣé bẹ́ẹ̀ ti wo móbì tó ń pè ní Titanic orin tó kọ́ bẹ̀rẹ̀ soundtrack kẹrẹ́ my life will forever go on yes my heart will go on orin léyìí orin Titanic ni Celine Dion ló kọ ọmọọba Adéké King mórí yín o bẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ bólódì àrò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ òní àrò. ní ẹgbà ọmọọba Adéké King wọ́n ní Celine Dion ní o Celine Dion ló kọ yes orin ìfẹ́ nìyẹn Lágbájá báwa dá sọ̀rọ̀ yìí ẹgbọ́n tí Lágbájá wí bèbí ta ní kò fẹ́ wà ń kọ́ òre. mo lónìí máa látọ́bọ́gí ó máa ṣá prapra òre. Lágbájá ọ̀run bàbá mùkọ́mùkọ́ rèé. Kò fẹ́ wà ṣùgbọ́n inú lóyún sí wa kàkà kó ṣe tíya ó fẹ́ lọ ṣàyà lọ́ọ̀yà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ojoojúmọ́ kọ́ ilé ẹjọ́ ọ̀dà chájà ń bè my lord sir bẹ́ẹ̀ni ta ni kò fẹ́ wà ṣùgbọ́n ojú ló ń mọ́ wa kàkà kó ṣe tíya ó fẹ́ lọ ṣàyà dókítọ̀ alábẹ́rẹ́. Alábẹ́rẹ́ ojoojúmọ́ kọ́ ó máa dá sùn ni. ẹ ṣe patient part wọ́n ní nice one Olúwatósìn Agboola ìyàwó mi ọ̀wọ́n bò ní happy birthday in arrears happy birthday in arrears náà ni ó dẹ̀ pàdé ló ṣe birthday àbíjẹta happy birthday ọkọ rẹ̀ ń kọ́ ẹ kú àbọ̀ sórí ètò pìrìsẹ́ńtà tó mòye NTA lọ́mọ wà nílùú Ọ̀yọ́ bò ní yes Dayọ̀ Agboola rédíò TV lab náà lẹ́wà o. Lágbájá rèé ọmọ bàbá mùkọ́mùkọ́ lórí ètò wa lónìí mo mú tàn kékeré kan bọ̀ wá ìtàn kékeré báyìí ni ẹ mọ̀ náà Yẹmí Fọláhàn Vincent mo mọ̀ lẹ́yìn náà a lè fojú payé rẹ̀ o orí yín ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé. Commission to this oúnjẹ tó mọ̀ contract confirmation money no for noise bébí mo ní kò fẹ́ mi ojú ló
ta ló wá ṣe é fẹ́ musician nìkan ni lágbájá lọ pé ṣe é fẹ́ o torí ojoojúmọ́ o máa gbádùn ní o bá lọ fẹ́ sójà ayọ̀bọ sí ẹ o fẹ́ dókítà o máa dá sùn ní o fẹ́ lọ́ọ̀yà òwò yín ṣájà bẹ́ẹ̀lì ní kọ̀ǹtátọ̀ nǹkan ó máa fowó sẹ̀gún jẹ. ó yá ojú ọbẹ̀ kò mú wọn. olè rọ́kọ̀ fẹ́ ẹni tó fẹ́ ju tíya ó bá tètè fẹ́ wá kíá kojú ẹ̀ má jà o ẹni fẹ́ mú sí ṣíà ojoojúmọ́ ń kọ́ àti ìjọ. wọ́n lẹ́ni bá fẹ́ bùsì ṣíà ojoojúmọ́ ń kọ́ pàtí ìjó kò sí bànújẹ́ lọ́rọ̀ tí a. ó dámọ̀. ojú ọbẹ̀ kò mú yán. olè rọ́kọ̀ fẹ́ ó máa kẹ́ bí kíá. ó bá tẹ̀lé fẹ́ wá kíá. ojú ẹ̀ má jà o. ẹni fẹ́ musician ojoojúmọ́ ń kọ́ pàtí ìjó ẹ̀. ìgbádùnmẹ́ǹtì ni o ẹ lọ béèrè àwọn tábó lórí ìgbádùnmẹ́ǹtì ni kò sí bàdújẹ́ kankan ó ṣe lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ ó sẹ́lẹ̀kẹ́jọ́ lónìí ó máa látàbọ̀gì ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá Dayagbọ́lá rédíò tv náà láwa o pare mo ló máa látàbọ̀gì lónìí bébí mi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn. òní lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 2018 ọdún ìtú ti ń lọ àyà tó mọ yá yìí ló ṣe ké ọkọ rẹ̀ ẹlẹ́gàn bá tàn ẹ́ kó má ṣe gbà ó. ìdùnnú ńlá ní kọ́kọ́ káyà kó mọ̀ kẹ́ ọkọ oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. onítèmi ò àyà kíkẹ́ mi fẹ́ tèmi o. Ìlọsíwájú ọkọ ó ń bẹ lọ́wọ́ aya o, ìlọsíwájú aya o ó ń bẹ lọ́wọ́ ọkọ o. Pátẹ́mi àbẹ̀bí yé pátẹ́mi òye òróró dúpẹ́ òyọ̀wọ́. Pátẹ́mi o. ọmọ ọba Adékèké mo rí pé ń gbádùn ẹ̀ wọ́n ní yẹ́sì o ó sẹ́lẹ̀kẹ́jọ́ lónìí ó máa látàbọ̀gì lónìí ó máa ṣá prapra lónìí ó máa dìbò gan lónìí ó máa ta sánsán lónìí ó máa falanta dání lónìí ó máa bọ miniskirt mo ló máa lé lónìí ó ṣá prapra ó ṣá propro ó ṣá prupru ẹ ṣe ọmọọba Adékèké. Ogun's mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ káàbọ̀ ẹ gbúdọ̀ kó ń bẹ́ẹ̀ o ẹ má kó ń bẹ́ẹ̀. yes sure. mo nílò ní ìtàn kékeré kan mo mú wá o. ìtàn kékeré kan ni mo mú wá. wọ́n ní àwọn Áfíríkà àwa tá a wá láti Áfíríkà wọ́n ní ẹlòmíì tó máa fún ní lẹ́tà tó kọ́ síbẹ̀ pé ẹ parákùnrin yìí kọ́ sí lẹ́tà yẹn lẹ̀ kọ́ wọ́n fòdì ẹ̀ wọ́n ní kò ní ká pé ayọ̀ lẹ láti máa kàwé
ṣé bẹ́ẹ̀ ni ẹni bẹ́ẹ̀ kọ́ ọ̀dà o ọ̀dà ìtàn tí mo mú wá lónìí ìtàn kékeré ni ṣùgbọ́n ó yẹ kó kọ́ wa lọ́gbọ́n. Kúnlé Ìbíkúnlé mo tún ti rí yín o àwọn tí island ẹni ti dé ẹkú àbọ̀ orí ètò ṣọwọ́ yálẹ̀ tó wọlé sí lẹ́balẹ̀ sí gbàgì ẹkú gbádùn Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wà o bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa share rẹ̀ fún àwọn èèyàn yín ẹ jẹ́ kí wọ́n rí mo ní ìtàn kékeré kan wà tá a mú bọ̀ lónìí tọ́ bá fún wa ní nǹkan kékeré ẹ jẹ́ máa yẹ̀ wò ẹ mọ̀ jẹ́ ká tó wò pé mo kàn gba rìsíìtì yẹn ni mo kàn gba tíkẹ́ẹ̀tì yẹn ni ẹ jẹ́ wò ó kí ló wà nú ẹ̀. mo níbi títàn wa ò ní tó ń lọ wọ́n rẹ́kọ̀ọ́ kan kọ́ mbẹ́ ẹ̀yin náà rẹ́kọ̀ọ́ díẹ̀ kọ́ nú ẹ̀ ohunkóhun tá a bá fẹ́ ṣe ẹ̀jẹ̀ á ṣe dáadáa tó bá fún wa ní nǹkan ẹ̀jẹ̀ á máa notice ẹ̀ ẹlòmíì tó bá mọ ọmọ jáde tọmọ yẹn bá ti ẹ̀rìn lọ tó wá wọ́ ọmọ tó bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé irú aṣọ wo lọmọ wọ̀ á lóun ò rántí ẹ̀ tó mọ ọmọ kó òun lé kò rántí ayọ̀ tó kọ́ wọ̀ mọ́ ẹ̀jẹ̀ á máa fi yè sí àwọn nǹkan kan tá a bá ń ṣe lórí ètò lónìí ìtàn kékeré kan mò ń bọ̀ o mo bá àwọn èdè Skúkì tí mo lọ wà Skúkì ó ní màá yín ẹ̀ ń báńgà mọ́ gbàrà dúró kán yín ẹ̀ ń báńgà o báńgà pọ̀ oríṣiríṣi báńgà ló máa pè mí ìbọn ní báńgà ló máa pè mí ìbọ́ǹbù ní mọ̀jẹ̀ yín ẹ̀ ń báńgà Skúkì ó yá àyàn báńgà kí n gbọ́. Skúkì nìyẹn ó ní màá yín ẹ̀ báńgà n ò ní gbára dúró kó yìn mí báńgà. Bonita tí mo fẹ́ sọ lónìí ẹ ṣáà mọ ọkọ̀ ojú omi ńlá àwọn cruise ship àwọn ṣíìpù tó ń bá ń cruise yẹn tó dàbí Titanic ṣùgbọ́n ìtàn mi ò borí Titanic lọ o Titanic kọ́ irú àwọn ṣíìpù yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí arákùnrin kan ọmọ Nàìjíríà ni ọmọ Nàìjíríà ó fẹ́ lọ fún vacation ó rí tí wọ́n búkú ṣíìpù tó ń búkú cruise online òun náà bá búkú ẹ̀ pé kí n tẹ̀ kúrò ládùúgbò kémi náà rìn lọ no phone no iṣẹ́ káfẹ́ fọ́sọ́pọlọ òun náà bá wọn lọ sí cruise yìí. Ọlábọ̀dé Quadri mo rí yín o mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ ẹ pè mí lẹ́yìn ètò iṣẹ́ yín ti wà nílẹ̀ ó ti wà nílẹ̀ iṣẹ́ yín ti rẹ́dì ẹyin mo ní tẹ̀yìn èèyàn bá mọ̀ à ń ṣe fídíò lọ́dọ̀ wa ẹ pè wá à ń ṣe fọ́tò ẹ pè wá aláwọ̀ tán ṣe DJ náà aláwọ̀ tán ṣe MC bójẹ́ live band náà ni a ní ẹ pè wá lẹ́yìn ètò ẹ pè wá sórí 443
7608578 ẹ pè wá ẹ pè wá ẹ pè wá. mo ní arákùnrin tí mò ń wí yìí ó bá lọ sí online ó lọ ra cruise ticket òun náà fẹ́ bá wọn lọ fún cruise ó ti pèsè àwọn owó tó máa ná ó ti pèsè ẹ̀ sílẹ̀ ó kò sínú àpò dọ́là ni o dọ́là mò ń wí o Ruth Ọládé Adéjùmọ̀ ẹ kú àbọ̀ kúkì eléyìí ó lè máa yẹn báńgà mọ́dúró tó bá yẹn báńgà ó lè mọ́ jẹ báńgà ó lè jẹ bọ́n ó lè jẹ bọ́ǹbù mọ́dúró mẹ́ẹ̀ tó bá ti lè tó lẹ́yìn ọ̀gá báńgà gbági kálẹ̀. David ọmọ ni ìyálọ́ mo rí yín o David ọmọ ni ìyálọ́ mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní ó máa ṣá prapra ó máa ṣá prapra yes. mo ní arákùnrin yìí òun náà bá ra tíkẹ́ẹ̀tì ó ti pèsè owó tó máa ná níbi tó ti lọ fún cruise ó ti pèsè ẹ̀ dání owó tó máa fi ra nǹkan ìtòrí máa lọ́ọ̀dì sótẹ́ẹ̀ ni ìtòrí máa lọ wo nǹkan ní museum ni ìtòrí máa lọ lórí beach ó yà ti pèsè owó ìjọ ó ti kó dání. Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ló dẹ̀ máa dìpù gan I'm telling you ó máa ṣá prapra ó máa dìpù. David ọmọ ni ìyálọ́ orí yín ẹ kú àbọ̀. ó dúró wọ́n ní kúrúsì ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta ó dúró ọ̀sẹ̀ kìíní lọ ó dúró ọ̀sẹ̀ kejì lọ ṣé mo sọ fún yín pé online ló ti ra tíkẹ́ẹ̀tì bó ṣe ra tíkẹ́ẹ̀tì ẹ̀ online ló print ẹ̀ ó fi ilẹ̀ lé kò sí ẹ̀yẹ́wò kó ká kankan wò ń bẹ̀ ó yà ti di pé orúkọ ló wà ń bẹ̀ owó tó ń san ló wà ń bẹ̀ ó ti dìpù gan nìyẹn. kẹ́rẹ́kẹ́rẹ́ ó kù ọ̀sẹ̀ kan tí wọ́n lọ fún kùsì arákùnrin ti padà ilé mọ́ ó rí palẹ̀ ẹrù ẹ̀ mọ́ gbogbo ẹrù tó fẹ́ kó lọ ó ti palẹ̀ ẹ̀ mọ́ àsìkò yá ọjọ́ kùsì dé ọ̀bọ gbé ẹrù ẹ̀ ó gbé mọ́tò rẹ̀ ó lọ páàkì ẹ̀ sí ilé iṣẹ́ ibi tí kùsì ẹ̀ máa tẹ́kọ̀ wọ́n fún tíkẹ́ẹ̀tì mẹ́ẹ̀ ó wọnú cruise wọ́n fún ní dẹ́kì ẹ̀ ẹ̀yìn tẹ́ bá ti lọ́nu cruise ní tẹ́lẹ̀ wọnú ṣípù rí wọ́n á fún ẹ yàrá wà ń bẹ̀ ó dàbí hòtẹ́ẹ̀lì ní wọ́n á fún kálukú ní ti tiẹ̀ ní ló máa wá o tẹ́ bá ti fẹ́ jẹun ibi lẹ́gbẹ́ wá jẹun o ibi tí bathroom wà rèé o tọ́lẹ̀tì rèé o football field rèé o swimming pool rèé o ibi dancing club rèé o ibi kìnìkan lóríṣiríṣi wọ́n ṣàfihàn gbogbo ẹ̀ hàn arákùnrin inú ẹ̀ dùn pé mo wọnú tírípù yìí gbogbo owó tó bá fi ra nǹkan gẹ́gẹ́ bó sọ fún yín ó kó dání British Bayewu ẹ kú àbọ̀ o I can see you ẹ kú àbọ̀ British Bayewu welcome to the show. ṣe sọ sí mi ṣe jù sí mi. ṣé ẹ rántí ìgbà táwa kékeré àwọn oníta máa ń kọ ń gbèrè ìparí ọdún òre. ẹ tí ìpínlẹ̀ rí ọkọ̀ jà bẹ́ẹ̀.
Ẹ ṣé Redeemed Báyẹ̀wù. Wọ́n ní God bless you, welcome your answer. God bless you my brother. Mọ̀mí àgbàdì ẹ wá mú jọ bèbè ńlá ìgbègbè yẹmí ti gbé ṣeré òde. All the bubbles come with me, all the babies come with me. Put your hands in the air, take your baby very well. All the campus lady, all the campus go. Everybody follow me, káwa lọ jòjò bèbè ńlá ọ̀yà. Kí ló ṣe nírú mọ́ bèbè ńlá ṣe nírú mọ́? Kí ló ṣe nírú mọ́ bèbè ńlá ṣe nírú mọ́? Kí ló ṣòro rẹ̀ jẹ́ òjò ńlá ṣòro rẹ̀ lẹ́lẹ́lẹ́? Kí ló ṣòro rẹ̀ jẹ́ òjò ńlá ṣòro rẹ̀ lẹ́lẹ́lẹ́? Kí ló ń ṣomi ìlú ẹja ńlá ṣomi ìlú? Kí ló ṣe nírú mọ́ bèbè ńlá? Ọláyínká Adéyẹmọ mo mọ̀ rí yín o. Ẹ kú àbọ̀. Ẹ káàbọ̀ sórí ètò wa ṣọwọ́ yáre. Dayọ̀ Agboola rédíò TV ibẹ̀ láti mú wá láti mẹ́tò náà wá. Ẹ kú àbọ̀. Lẹ̀gẹ̀ kékeré kò lè mú mi atọ́. Ó jẹ́ ìdìbò kọ́ ẹ mú. Ìwọ ọmọdé tó wò mí. Ó jẹ́ ìdìbò bí ẹ mú. Ìwọ kò bá máa fi para. Put your hands in the air. Take your hand in the air. All the campus baby, all the campus go. Everybody follow me, káwa lọ bí lo bèbè ńlá. Kí ló ṣe nírú mọ́ bèbè ńlá ṣe nírú mọ́? Kí ló ṣe nírú mọ́? Mo nínú arákùnrin dùn púpọ̀. Bó ṣe wọnú cruise yẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá tàn wá látìgbà tá a ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ n sáré rìkáàpù díẹ̀ náà. Mo ní arákùnrin kan ó rí tí wọ́n ń ta tíkẹ́ẹ̀tì cruise. Wọ́n ń tà á online. Ló bá wò pé ó yẹ kóun náà lọ sí cruise. Ó ṣàrà tíkẹ́ẹ̀tì. Ó ti ra tíkẹ́ẹ̀tì yẹn bí oṣù kan ahead. Ó ra tíkẹ́ẹ̀tì yẹn ó print ẹ̀. Ṣùgbọ́n kò ká dáadáa. Níbo di ọjọ́ tó máa wọ inú bóòtù nínú ṣíìpù. Ó wọ bẹ́ẹ̀ wọ́n fún láàyè ibi tó máa wà. Wọ́n fún ní yàrá ibi tó máa dé sí. Wọ́n fún ní dẹ́ẹ̀kì tiẹ̀. Ó ṣe wà ń bẹ̀. Ó lè gbé ara ẹni tó máa jẹun wà ń bẹ̀ everything. Kí ló wá ṣẹlẹ̀ sárákùnrin yìí nígbà tó wọnú dẹ́ẹ̀kì mo ń bọ̀ àwọn èdè. This guy you too much, mama ṣe mí lè ṣe ti lọ pọ̀ jù. This guy you tight o, this guy you too much, mama ṣe mí lè ṣe ti lọ pọ̀ jù. Bọ́bọ́ dey fight o, bọ́bọ́ sọ wọ́n mad because of the thing wey you dey shaking. Bọ́bọ́ dey fight o, bọ́bọ́ sọ wọ́n mad because of the thing wey you dey shaking. Ènìyàn mélòó ló mọ̀ ní ilé wa gan tó sọ bébè tó yẹn? Obìnrin mélòó ló mọ̀ ní ẹ̀yìn gan tó ń ju bébè tó yẹn? Kí ló ṣe rírun mọ́ bébè ńlá ṣe rírun mọ́? Yẹmí orúkọ ẹ tó kọ nìyí o, ó ní bébè ńlá. Kí ló ṣèdírí mọ́ bèbè ńlá ló ṣèdírí mọ́ rìmọ́? Kí ló ṣọ̀run rẹ́dẹ́rẹ́dẹ́? Òjò ńlá ló ṣọ̀run rẹ́dẹ́rẹ́dẹ́. Kí ló wá ṣomi dùbú? Ẹja ńlá ló ṣomi dùbúrùbú. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìfẹ́ ó kọjá bẹ́ẹ̀ ó máa dìpù gan. Ẹjẹ́ àgbọ̀ nǹkan tí Bùgá wí Bùgá lẹ́gbọ́ Bùgá rèé. Ṣé ẹ rántí orin yìí? Bùgá. Gẹ̀ǹgẹ̀ ó yá lálẹ́ kàtàkàtà jẹ́ kí n máa lò kí n máa sùn lẹ́lẹ́. Jesse King Bùgá lélẹ́yìí ó ní bèbè wọ́n bèbè. Jẹ́ kí n máa gbádùn kí n máa sùn lẹ́lẹ́. Cinderella ọ̀dà àlà. Sọjí òpòdò. Baby like it, come around, like a baba, make me crazy. So when I so
mọ̀nà bíábíá ló wá. ọmọ jẹ́ ká gbà sí. ayé ọ̀rẹ́ mi wọlé o Ọ̀jẹ́lábí Dorcas ti lọ pẹ́ Ọ̀jẹ́lábí náà ń kọ́ Ọ̀jẹ́lábí Fẹ́mi Cornelius ń kọ́ Dorcas aya Cornelius títí lọ pẹ́ aya Fẹ́mi Ọ̀jẹ́lábí ẹ̀kú àbọ̀ sórí ètò ètò Ṣọ́wọ́nyá náà ló ń lọ lọ́wọ́ o Dayọ̀ Agbọ́lá rédíò TV ibikíbi tẹ́ ẹ bá wà ẹ bá ń kí Fẹ́mi Ọ̀jẹ́lábí. Can I come over? Baby, let me browse you. I wanna get down to your website, baby. I love you. I will lie you. I want to ride ya. You're my desire, baby. You know they go. Ọmọ jẹ́ ká gbà báwo ló ṣe jẹ́ ọmọ tuntun. Jesse King ló ń kọrin o èmi kọ́ mo kọ́ ẹni pé mo mọ̀ ọ́. Oya tó bá dalẹ̀ o lálẹ́ ọlọ́mọdé ṣí kàtàkàtà bébí lè tàn ṣí màmá jẹ́ kí n máa gbádùn kí n máa sùn nẹ́nẹ́. Mo ń bọ̀ lórí ìtàn yẹn o mo ń gbádùn orin yìí ó wọ̀ mí ní Agboola ara Akínyẹmí kọ́ ó wọ̀ mí lágboola ara. Ilẹ̀ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ ó yá ilẹ̀ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ a ní kó máa lọ bẹ́ẹ̀. Àwọn orin tí mo dùn fún yín lónìí àwọn orin tó kọjá bẹ́ẹ̀ ni ẹ lè ní sí ẹ lè lẹ́lẹ́gbẹ́ lórí ètò rédíò tẹlifíṣàn kankan ayín kò ní bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ lọ download rédíò application wa o ẹ máa rí lórí Google Play Store Dayọ̀ Agboola rédíò TV ni ẹ máa rí bẹ́ẹ̀ ẹ lọ lórí YouTube ẹ táàpù Dayọ̀ Agboola síbẹ̀ ẹ wo àwọn nǹkan tá a kó síbẹ̀ ẹ like ẹ subscribe fún bákan náà ẹ pàdé wa lórí àwọn pages yìí lórí Facebook pages mẹ́rin ni o mẹ́rin ìkan jẹ́ baba ló ń ta ó dé ní ìkan jẹ́ Sami Dayọ̀ Agboola ó dé yìí ìkan jẹ́ Dayọ̀ Agboola rédíò TV ó di mẹ́ta ìkẹrin Dayọ̀ Agbo Media Diamond yes ẹ pàdé wa lórí ìkan tó bá ti wù yín bẹ́ẹ̀ gbẹ́mi sókè. Kàtàkàtà bébí lè tàn ṣí màmá kí n máa gbádùn kí n máa sùn lẹ́lẹ́. ẹ ṣe Jesse King Buga Káyọ̀dé Fáṣọlá kílẹ̀ rí sọ let's go. Káyọ̀dé Fáṣọlá rèé àwọn orin yóò ti pé 20 years. Omi ni ó fi jù ìparí ajá ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó lè kú pa. Bí mo yẹ sọ ló jẹ arákùnrin yìí nígbà tó wọnú ṣíìpù tó ń gbẹ́ kúrúsì yìí wọ́n fún ní yàrá ibi tó máa dé sí wọ́n fi dání hàn pé ibi tó máa jẹ òré o débi bá dé ó mọ̀ ibi tí ó lọ tó bá lọ tọ́lẹ̀tì Maria Omídíyà Ọ̀jájú ní màmá Michelle ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò aya Saido kan Bọ́tímọ̀ kan Saidi kan Bọ́tímọ̀ kan Saido ìbẹ̀rù Saido ẹ kú àbọ̀ Florence Fadípẹ̀ mama Blessing ẹ mọ̀ káàbọ̀ ẹ kú àbọ̀ ṣáàfin àlẹ́wà mama Adéníkẹ́ ìyá ló fẹ́ ṣègbéyàwó ọmọ láìpẹ́ nínú August ni ogun wa lọ́wọ́ wa bẹ́ẹ̀ àjọ máa péjú ṣe ni ẹ kú àbọ̀ sórí ètò Madam Florence Fadípẹ̀ màmá nìyẹn o ẹ ǹlẹ́. mo ní arákùnrin yìí wọ́n fi ibi tó gbọ́ bá jẹ wọ́n fi hàn án
wọ́n fi dúró ní máa ṣeré wọ́n fi hàn àwọn bí ìlú wọn dé nù ṣípò àwọn bí ló lè dé àwọn bí ìlú pé tó bá ṣí bí yìí ó lè fa ìjàmbá tó bá ti gbá wáyé wọ́n yà gbogbo ẹ̀ hàn ọmọ nàìjà ni ọmọ yorùbá bíi tèmi bíi tí náà ni kò wọ́n nígbà gbogbo oyún bóyá gbogbo inú ṣípù ni mo fẹ́ wọ̀ yìí wọ́n wọ̀ ibi tí ṣípù ń gbé wa lọ bóyá France ni àbí Germany n ó débẹ̀ n ó rà kàmọ́ fẹ́ rà n ó tún padà àbí. n bò ó di lọ́wọ́ ọ̀sán àárọ̀ náà gbéra ó di táwọn èèyàn ń lọ jẹun àsìkò oúnjẹ ọ̀sán ní dé kí náà pọ̀ oúnjẹ ọ̀sán lọ́ǹtì ayin ọ̀rẹ́ bá tẹ̀lé wọn ó di táwọn èèyàn ń gbóúnjẹ àwọn kan gbóúnjẹ àwọn kan sanwó àwọn kan gbóúnjẹ wọn sanwó à ṣé mo dẹ̀ sọ fún yín pé ọ̀rẹ́ ti mówó dání ó bọ́ bẹ́ẹ̀ ó gbà bọ́ oúnjẹ ó sanwó ó lọ sáyé ẹ̀ ó lọ jókòó ó jẹun ó padà sí ààrẹ yẹmí àwo tèmi láti UK ẹ̀bẹ̀ fún ọjọ́ mẹ́ta bàbá ńkọ́ ṣáàfíà lẹ́wà ẹ kú àbọ̀ sórí ètò mo sọ ìtàn kan lọ ẹ̀gbọ́n láti bẹ̀rẹ̀ after the program ẹ lọ wo lórí YouTube tàbí kẹ́ ẹ lọ wo playback wa kẹ́ ẹ gbọ́ tàn yẹn láti bẹ̀rẹ̀. ẹ ṣe yẹmíyẹmí ẹ ń gbádùn mi tó kọjá bẹ́ẹ̀. ẹ ṣeun wọ́n ní bàbá is always with me ọmọọba adé king àbí yes ẹ ṣe mo ti rí ọmọọba adé king lónìí mo ti rí wọn. mo ní lónìí bí mo ṣe mú orin èbó mo mú ti Yorùbá mo mú ti ṣẹ̀ṣẹ̀ dé mo mú ti old school gbogbo ẹ̀ lálùmọ́ra wọn lónìí. Káyọ̀dé Fáṣọlá lẹ ti ń gbọ́ látẹ̀kan yẹn bí pẹ́pẹ́ yẹn bá jẹ́ òkúta omi yóò fi sùn èrè kòtò rèé gẹ́gẹ́lé rèé ó dà ẹ sá fún. ó ṣe Káyọ̀dé Fáṣọlá gbó wálẹ̀ díẹ̀ náà gbó wálẹ̀ díẹ̀ náà. yẹmí wọ́n ní been working late ni o ọlọ́wà kú fún wa lérè ọlọ́wà fún wa lérè. Kẹ́mi jẹ́jẹ́ àwọn ti Canada wọ́n gbórí wọlé bò ní iṣẹ́ wa ẹ̀yin ò sọ fún wa pé yìí ṣọjọ́ ìbí lánàá ká pe àwọn èèyàn kan kí yín ẹ gbà fáìnì ẹ kú àbọ̀ sórí ètò Kẹ́mi jẹ́jẹ́ ṣàfihàn lẹ́wà ẹ̀yin ṣara ti balẹ̀ dáadáa Tamontoye Faith Williams Saka Adéwálé Ọlọ́lá ẹ kú àbọ̀ Tamontoye Faith Williams Daka mórí yín Adéwálé Ọlọ́lá bòkẹ́yìn náà ẹ kú àbọ̀
Ọlásùnkànmí Àríyìbí mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ààrẹ mo jẹ́rìí yín ẹ bàjẹ́ rí. Ọlọ́run dẹ̀ ní jẹ́ bàjẹ́ ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ yàrá o. Lónìí Wednesday ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2018. Ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́ yá ẹ kú àbọ̀. Mo ní àwọn orin tá à ń jù sí lónìí. Àtòrin kéke àtòrin àgbà àtòrin ẹ́lì àtòrin ìbò àti Yorùbá gbogbo ẹ̀ lárúpọ̀ lónìí ó dẹ̀ nílọ bẹ́ẹ̀ ó rè. àrídọ́gbèsì iná pèlè rágà rágà. Red wine lẹ́gbọ́n yẹn mo ní arákùnrin yìí nígbà tó ń pé àwọn èèyàn kan wá jó fún lọ́ọ̀chì kan wá jẹun fún lọ́ọ̀chì ó lọ síbẹ̀ ó gbóúnjẹ ó ra red wine gan dánwò red wine ó fi red wine lé ó enjoy ara ẹ̀ ó padà lọ yàrá ó lè sùn ń bò yá ó lọ gba ẹ̀fẹ́ díẹ̀ ó lọ swimming pool ó tún padà ń bò dalẹ́ wọ́n tún pé àsìkò oúnjẹ alẹ́ dé kí lẹ́yìn pé oúnjẹ alẹ́ náà dínà arákùnrin bá tún lọ jẹ dínà o ló tún mówó dání ó ra dínà ó tún sanwó ó ṣàṣe bẹ́ẹ̀ ọjọ́ 5 náà ní ṣípù yìí máa lò lórí omi kó tó débi tó ń lọ cruise ní ayin ń bó di ọjọ́ 3 ṣípù bá takú sórí omi ṣípù lọ́mọ́ o láàrin omi ni ṣípù takú sí wàhálà dé ń bọ̀. ẹ ṣe rẹ́rẹ́dúwà ẹ̀ bá gbé wálẹ̀ Jesse King lélẹ́yìí Jesse King Fúnmiláyọ̀ Táíwò ẹ bàbà kú àbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà ṣọwọ́ yá yẹn rèé o ṣọwọ́ yá rèé mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dá lóòdù àpò wa o ẹ bá gbọ́ lélẹ́yìí Bọ́láńlé lélẹ́yìí jẹ́ Bọ́láńlé. Ó ṣàmọ lẹ́bù tí mo wà tàbí tọwọ́tọwọ́ tẹ̀sẹ̀ ní o ọlọ́mọdé ìgbà tí àrùn ó fi dúdú jẹ́wọ́ ó fi pupa jẹ́wọ́ ó fi lẹ́bù jẹ́wọ́. Adéwálé Ọlọ́lá ó ní fún bọ́tà babẹ́ẹ̀ ó lè gbá bọ́ọ̀lù ọ̀rẹ́ mi ọkùnrin God bless you bó bá ṣe ń lọ náà Ọlọ́run máa ṣọ́ ọ lọ. Àwa wà lẹ́nu iṣẹ́ bí ìwọ ti ń gbádùn tiẹ̀. Jesse King rèé Bọ́láńlé ló pélé yìí. Àwa olówó níbi tá a ti fẹ́ sí ní ayé ó dàgbẹ́ sí ayé àbájẹ lábẹ́ l'Amẹ́ríkà. Fún Ṣọ́bákẹ́yẹ ẹ kú àbọ̀ orí ètò Ṣọwọ́yá náà lẹ́wà o Dayagbọ́lá rédíò TV ṣìnà Jesse King ló kọrin lọ́wọ́lọ́wọ́ a sì níta kékeré kan tá à ń kọ fún àṣọ lọ́wọ́ àtúnwò àgbà bébí ìfìyà rẹ̀ ó ṣàmọ̀lẹ́bù tí mo wà pàmìtàmì tọwọ́ tẹ̀sẹ̀ yé o ọlọ́mọge ó yá. Ìgbà tí àárọ̀ omi dúdú jẹ́wọ́ omi pupa jẹ́wọ́ omi lẹ́bù jẹ́wọ́ omi sẹ́mi jẹ́wọ́ omi kébé jẹ́wọ́ ó wá sí bọ́ọ̀dì jẹ́wọ́ bẹ́ẹ̀ bá Áfíríkà. Àjọ máa gbádùn nílẹ̀ yìí o ilé wa ṣọwọ́ bẹ́ẹ̀bí o Bọ́láńlé. Ṣé ìgbádùn orin eléyìí ó kọjá bẹ́ẹ̀ Jesse King rèé Bọ́láńlé.
bóyá kó ẹ̀sà sọmọ lórí ọmọ náà ló pè bẹ́yẹn o. ọmọ wẹ̀wẹ́ ọmọ bàbá dídúndé sàkóso wọ̀wọ̀ bèbí oníbèbí bóyá bèbè sí bèbè ó tún lọ tún bí ọ̀sán òrombo gbẹgbẹ́ sí lẹ́tì sí gbẹgbẹ́ ẹrù bí ó sì lọ wá bí ọkọ̀ bàjẹ́ ọ̀ndà ní kọ́nà. ó tún dìbò ọmọ ọlọ́mọ wé mọ́tò wàhálà dé. ọbẹ̀ ṣàpá mo lè ta kété bí òkété tó lè ta gbúrúgbúrú bí ẹ̀ mọ́ dúdíjú bí yánà kiri ọmọdé bọ́lá ní. ó bá lè jù ó bá ti dalẹ̀ sọ fún wọn nílé kó fẹ́ lọ yánà bá a sábà lérí ẹ̀ tán. wà wá gbà oṣù lónìí yan pàtó wà gbà. pípa dúró lẹ́kọ̀ọ́ ẹbí ìbíjì sí. mo ṣe mọ̀lẹ́bí sí mo wà kàmí tọwọ́ tẹ̀sẹ̀ yé o ọlọ́mọge ìbàdí àárọ̀ o. alright mo ní gbà tó dijọ́ kẹta lórí omi ṣíìpù tó lọ fún kúrúsì ó bá takú lórí omi o wàhálà dé. wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn ẹnjìníà wọ́n pe ẹlikọ́pítà wọ́n pe gbogbo ẹ̀ ṣáà kan wá mọ̀ wò wọ́n pé wọ́n sínkì wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn. ọjọ́ kìíní lọ lórí omi wọ́n rí ṣíìpù rìpíà. wọ́n dẹ̀ ti kó ìnáwó oúnjẹ tó lè láti wọ fóṣù kan wọ́n ti kó lórí ṣíìpù. ẹ̀yin tẹ́ ẹ bá ti lọ fún cruise ship bẹ́yẹn ẹ bá rí ìnáwó oúnjẹ wà ń bẹ̀ tó ń pé torí anytime ní nǹkan lè ṣẹlẹ̀ sí ṣíìpù. bọ̀bọ̀ wa bọ̀dá wa tó tìlú kan wá wò ní dárúkọ lùhùn tóun náà lọ́jọ́ wọn lórí cruise. òun ṣà lọ gbóúnjẹ tiẹ̀ tó bá ti sọ pé breakfast time á lọ agbóúnjẹ àsanwó tó bá di afternoon á lọ àsanwó tó bá tún di dínà lálẹ́ á tún lọ àsanwó. mo ní ọjọ́ karùn-ún ló yẹ kí ṣìpù débi tó máa dé ó ti calculate owó tó fi máa jẹun ọjọ́ márùn-ún yìí tó kù ó máa fi rajà tó bá tún wá ń bọ̀ ọjọ́ márùn-ún yòókù ó ti calculate owó ẹ̀. ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí bí. ọlọ́mọge ìbàdí àárọ̀ ó fi dúdú jẹ wọ́n ó fi pupa jẹ wọ́n ó fi lẹ́ẹ̀kù jẹ wọ́n ó fi stẹ́ẹ̀pù jẹ wọ́n ó fi gébè jẹ wọ́n ó wá fi bọ́ọ̀dì jẹ wọ́n ọmọ fàyẹ̀rò ọmọ náà lincoln ọmọ náà ọmọ ọmọ ṣìrọ́ọ̀kì àkóso ṣì bèbí ìbàdí àárọ̀ ó fi dúdú jẹ wọ́n ó fi pupa jẹ wọ́n ó fi lẹ́ẹ̀kù jẹ wọ́n ó fi stẹ́ẹ̀pù jẹ wọ́n ó fi gébè jẹ wọ́n ó wá fi bọ́ọ̀dì jẹ wọ́n ọmọ fàyẹ̀rò ọmọ náà lincoln ọmọ náà ó sọmọ ọlọ́mọdọ́kọ̀ ọmọ ṣìrọ́ọ̀kì àkóso ṣì bèbí yékébù. okay now mo ní ọ̀rẹ́ wa kùnrin n kò tíjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọkọ̀ ń bẹ lórí omi cruise ship ò lè lọ́mọ́ bọ̀bọ̀ bẹ̀rẹ̀ sí ní oúnjẹ jẹ ọjọ́ kẹfà ọjọ́ keje ṣe é rántí pé mo lọ́jọ́ karùn-ún ló yẹ kí ṣípù ó débi tán lọ ká lè wọ àárín ìgboro ìlú kó lè ṣe nǹkan tí ó ṣe kó tún padà ọjọ́ keje ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ṣípù ṣì wà lórí omi o gbogbo owó tọ̀rẹ́ wa kó dání tó fẹ́ fi ra nǹkan níbi tó ń lọ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí ní ná lérí omi lérí oúnjẹ bó ṣe ń ro oúnjẹ ló rọtí ló romi ló ra gbogbo ẹ̀ nígbà tí ó dijọ́ kàndógún lórí omi owó ti tán ọjọ́ márùn-ún ló yẹ kó lò nù chíìpù ó fi bọ́ sáàrin ìgboro kó gbòtẹ́ẹ̀lì kó gba nǹkan kó ṣe owó tó fi kó dání ó ti tán ó ti ó bá spend ẹ̀ tán ojú wa mọ́lẹ̀ ẹ mọ̀ gbà tí ọ̀kẹ́rẹ́ bá gorí ìrókò kí ló máa ṣẹlẹ̀ ojú ọ̀dẹ́ máa ń dá ni. Àparò
Àparò òyìnbó ti ga ju ọ́dárì àparò tẹ́lẹ̀ níwọ̀n ga jura wọn lọ. Àparò agricultural breed ó máa ń tóbi bí ògbòǹgbò ni. Àwọn adìyẹ tó burú wọ́n pàṣà láyè sí i. Àwọn adìyẹ tó burú wọ́n kò má ṣá wọ́n ń ná aṣápá láyè sí i. Kò ní njọ́ tó pọ́jọ́ kàndógún tí ṣìpù ti wà lórí omi tí bọ̀dá wa ti náwó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tán. Ó wá lòwò ní jẹun ó gbàwẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà olúwa rálàánú sí mi olúwa rálàánú sí mi. Ó yẹ kó jẹ breakfast ó skip ẹ̀ kò jẹ́ àdúrà tẹ́lẹ̀ aládùúrà. Gbogbo àwọn tó bá kọjá wájú rúùmù ẹ̀ wọ́n yà ń gbọ́ tó yẹ praise and worship bàbá àkíní kan ẹ ṣe àmọ̀ páwọn ọmọ Nàìjíríà àti nǹkan mi lẹ́yìn àdúrà ni àdúrà. Bọ́ọ̀lù ẹ wáyé bẹ̀rẹ̀ sí gbàdúrà nu àsìkò oúnjẹ ọ̀sán tó àdúrà náà ni àsìkò dínà tó àdúrà náà ni fún òdi lóru. Ọ̀rẹ́ wa wò pé kí lòun ó ṣe jẹ́ kó tiẹ̀ yọjú la síta bóyá ó rẹni tí ó ẹ̀pùn ṣàìṣàì bọ̀bọ̀ mo rí o ẹ̀kú àbọ̀ o ṣàìṣàì bọ̀bọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé Dàda Agbọ́lá rédíò TV náà lẹ́wà ẹ̀ṣìnà rárá you are right on the way ẹ̀kú àbọ̀ ṣọwọ́ yá lẹ́tò. Màláìkà náà pélé yìí àwọn bọ́ni ẹ̀mí. Tó jalẹ́ tọ́wọ́ ebi ti bá bọ̀dá tó sì ti gbàdúrà láti àárọ̀ tí dalẹ́ pẹ̀lú àwẹ̀ tó yàn fúnra rẹ̀ ó bá ní bóyá kó bọ́ síta bóyá òun á rí èèyàn kan tó lè ṣàánú òun ó bọ́ síta ó ṣà ń wọlẹ̀ ebi ti pa ó ṣàfihàn gidi wọ́n sì di tébù kan ó jókòó ń bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wòran ebi ti pa ojú ẹ̀ ti fẹ́ yọ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mò ń bọ̀ lèdè. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí aago méjì ló ti lù nílẹ̀ agodo wa ń bì o Maryland lamẹ́ríkà ibẹ̀ làwa ti ń bú lamtiri world yes aago méjì ló lù lọ́dọ̀ tiwa ẹni tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà aago méje tí ti lù ẹ kúrọ̀lẹ́ ẹ lọ́wọ́ sínú ẹni tẹ́ wà ní London ńkọ́ aago méje ṣe bẹ́ẹ̀ rárá ẹ̀mí Adéwálé Ọlọ́lá ó lòun lọ gbá bọ́ọ̀lù nílé gbá bọ́ọ̀lù aago méje àbí ẹ̀yin ará Ghana aago 6 ló lù lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni ẹ̀yin ti South Africa ń kọ́ wọn ò mọ táìmù yín ẹ má bínú àwọn ará Houston Texas mo rò pé aago kan ló lù lọ́dọ̀ tí yín báyìí ẹ̀yin ètò wa tá ń bá lọ òun náà ní Ṣọ́wọ́ Yá lórí Dàda Agbọ́lá rédíò TV náà ní ẹ̀yìn ẹ̀sìkẹ́ ẹ kú àbọ̀. Samak Baker, give me all your money. Let's go. Samak Baker, give me all your money. Clay got the meanest cat from old Chicago town.
dun. Mo ní arákùnrin yìí ó bá dìde ó lọ jókòó tí àwọn tó ń jẹun ó yà jókòó ó kàkìlì sáwọn èèyàn lọ́fun ẹni tí ó gbóúnjẹ ẹni tí ó gba chicken gba bacon ẹni tí ó gba ẹsẹ̀ tọ́kì yóò gba àwọn ilé mọ̀ lówó òun dẹ̀ tí wá náwó tó ń tán wọ́n ní ebi òde ebi òpàjẹsà ní òjẹ̀kọ̀ ọ̀yọ́ wọ́n lọ́jọ́ tẹ́bí bá pasúlẹ̀ yóò jọ̀bọ arákùnrin bá dìde ó bá kọ́ kí nítorí ó bá lọ báwọn ibi tó ti tó ń jẹ bó ṣe ra oúnjẹ yẹn tán nìyẹn ló wá ní ẹ dákun tí n bá jẹun tán n ó wá fún yín lówó tí n bá jẹun tán n ó wá fún yín lówó tó bá jẹun tó fún wa lówó ó ní bẹ́ẹ̀ kọ́ tí n bá dé títí bá ti dé tó wá padà dé ibi tá a ti wá gbéra màá fún yín lówó àwọn yẹn wá wò pé sórí arákùnrin pé ṣá tí ṣìpù bá débi tó ń lọ wàá fún wa lówó ṣé wọ́n ọmọjọ́ tí ṣìpù máa kúrò ń bí ni nǹkan tá ìró lèmi náà rò irọ́ ni ọ̀tọ̀ ni nǹkan tá yìí ń rò gbà á ẹyin mo bọ̀ me and you rèé o me and you my bracket bọ̀bá ìlú kọ yọ́ríyọ́rí ẹ̀rọ amúra ti yọ́ríyọ́rí bọ̀bá ìlú kọ bracket. ó ṣe bracket ó ṣe Bruno Mars kí ló rí wí fún wa just where you are. mo ní ó bá wọ arákùnrin bí ẹ pé orí ẹ gbálẹ̀ ẹ̀yin náà wò pé ó yẹ kó sanwó àbí bí ẹ tó sáàbù ẹ ló ń jẹ pé wá bí nìyẹn pé sáà ṣé ẹ ra tíkẹ́ẹ̀tì fún ṣìpù yìí ó ní yes mo ra tíkẹ́ẹ̀tì níbo lẹ ti ra tíkẹ́ẹ̀tì ó ní I bought it online ó tún ṣe ìbò ẹ débi ti pa ìwọ̀n bá egun tó kù nù ẹ wò pé oúnjẹ ọwọ́ mi ẹ lè gbà nǹkan náà bá ṣe lẹ́ṣẹ̀ oúnjẹ tí ń bẹ́rẹ̀ àyè ẹ lè gbà ó ti gbé ó bá gbé lórí tébù yẹn àyè tẹ̀lé ló bá jókòó ìwọ̀nba ikú tó wà nínú ẹ̀ ó yà bẹ̀rẹ̀ sí gbóúnjẹ yẹn ó ká tòró wò pé wọ́n máa gbóúnjẹ lọ́wọ́ òun ni pé wọ́n dẹ̀ gbóúnjẹ lọ́wọ́ òun ikú kù nìyẹn ọlọ́run tí a ṣàbẹ̀rẹ̀ òun ẹ̀rú wá fẹ́ gbóúnjẹ lọ́wọ́ òun ó ní rọ́ yẹn wá ní sáà ṣé ẹlẹ́ra tíkẹ́ẹ̀tì wá ní bẹ́ẹ̀ ni wá ní tíkẹ́ẹ̀tì yín kọ́ ó ní my tíkẹ́ẹ̀tì mi wà nínú ilé ó ní please can you go and make it ó ní rọ́ mo kọ̀ọ̀kan gbóúnjẹ ìtàn if I'm going to bring that ticket I will finish this food. ìyẹn bá ní kẹlẹ́mi ọmọ iṣẹ́ tó ń ṣe lọ ó wá jókòó síwájú ẹ̀ ní àwọn òkè ọlọ́pàá ilẹ̀ tó rán sí mi léṣì jẹun mo jẹ́lé tẹ́ bọ́lọ́pàá bá tiẹ̀ mú mi. arákùnrin yẹn pé àwọn òyìnbó tiwa adísùúrù arákùnrin wá jókòó síwájú ẹ̀ ó wò tán tó fi jẹun báwa òyìnbó yìí máa ń ṣe nìyẹn àwọn òyìnbó ó bá jókòó wájú ẹ̀ ó jó jẹun tán nígbà ọ̀rẹ́ wá sì jẹun tán ó tún béèrè omi kò tiẹ̀ lè béèrè wáìnì ó béèrè omi ọba ìjọba bomi wá ó fún ó wá ní ó yá kó jáwó lọ rúùmù ká lọ mú tíkẹ́ẹ̀tì ẹ̀yìn yẹ pé kò bá tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọba tíkẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ tíkẹ́ẹ̀tì tó ń wò lójoojúmọ́ ọmọ wo tíkẹ́ẹ̀tì ẹ̀ lójoojúmọ́ nígbà dé yàrá wọ́n bá mú tíkẹ́ẹ̀tì lóòótọ́ pé mú tíkẹ́ẹ̀tì yẹn wá fi lé arákùnrin yẹn lọ́wọ́ ó lè this my ticket ló bá jókòó tiẹ̀ ló ń ta yín mo máa wá wèdè.
Rasheed Shaibu mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé welcome to the show Ìyábọ̀ Àkànjí mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ Ṣọwọ́yá lẹ́tọ̀ Ṣọwọ́yá Dayọ̀ Agbọ́lá rédíò TV live náà lẹ́wà o ìtàn tí mò ń sọ ẹ gbọ́ ẹ máa lọ gbọ́ tán lórí ètò ẹ lọ gbọ́ máa replay ẹ lọ lórí YouTube ẹ máa lè gbọ́ ẹ jẹ́ sáré rè fún yín mo ní arákùnrin kan aráàlú wa ní ó fẹ́ rìnrìn àjò ó bá lọ wọ ṣíìpù ó ti ra tíkẹ́ẹ̀tì yẹn online ọjọ́ márùn-ún ló yẹ kí ṣíìpù lò lójú ọ̀nà lọ́bìdọ́hún ọjọ́ kìíní ló wọnú mọ́tò ló wọnú ṣíìpù ó bẹ̀rẹ̀ sí ní oúnjẹ ó ra drink ó ra gbọ́ ẹ̀ ọjọ́ kẹta ní ṣíìpù break down ọjọ́ kẹta ṣíìpù break down lórí omi wọ́n dẹ̀ ti wá lo 15 days lórí omi so ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí ní oúnjẹ títí tó wọ ọwọ́ rẹ̀ fi tán ọjọ́ kàndógún kò sóúnjẹ mọ́ kò sí kankan mọ́ kò sówó mọ́ ó gbàdúrà ó gbàwẹ̀ látàlẹ́ dalẹ́ ń bò gbàdúrà tán wọ́n wò pé kó lọ sí cafeteria bóyá o máa rẹ tó máa ẹ̀pù òun ó dé cafeteria kò rẹ́ anybody kó ẹ̀pù ẹ̀ ó ro oúnjẹ ó wá lọ máa fún wọn lówó létà lọ́jọ́ tí ṣìbù bá padà délé ibẹ̀ lẹ́nìkan ti wá tẹ̀lé pé ó yá wá lọ fi receipt tó ra hàn yìí ibi tá a bá tẹ̀lé nù wọ́n wá lọ wo receipt bóyá fi receipt lẹ́nu yẹn lọ́wọ́ lọ́jọ́ kò ń tiẹ̀ ló ń ta yín ìyẹn bá wo receipt ó wo receipt pé ní mr ó kàn ta girimọ ni what ẹ mọ̀ báwọn ọmọ nàìjíríà yẹn máa ń ta bẹ́ẹ̀ yẹn ọmọ nàìjíríà yẹn máa ń ta kì í báwọn òyìnbó pé àwọn òyìnbó jẹ́ tún tiwa àní mr ó kàn ta dìde ni what Ìdòwú Skilachi Káyọ̀dé mo rí yín bẹ́ẹ̀ wo MC tó kọjú owó àwo Maka Spicy àwo bàbá ló ń ta bóòní ẹ̀kú àbọ̀ Fáṣípẹ̀ Olúṣẹ́gun Akínọlá mo lẹ́yìn náà o bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn mo rí yín ẹ̀kú àbọ̀ ibi tá a bá tàn dé ẹ padà lọ sórí replay wa kẹ́ lọ wò ń bẹ̀ ẹ lọ sórí YouTube kẹ́ lọ wò bẹ́ẹ̀ ni yes Colombia yes mo ní bóyá ta amárakùnrin yẹn nìyẹn pé what Raya Sharif mo kẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ sórí ètò àrà ń bẹ tí mo fẹ́ dá káráyé ó má pa kádàrá mi dá o àrà ń bẹ tí mo fẹ́ dá báwo alágídí yẹn máa ń jẹ́ tù Ọ̀túnba Maka Spicy mo ní tẹ̀ wọlé Ọ̀túnba Maka Spicy wọ́n ní Skilachi bàbá àgbàlagbà ẹ kú àbọ̀ sórí ètò bóyìnbó yẹn ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé but mr ó kàn tàbọ̀ ní what yẹn ní relax calm down ó bá calm down lóòótọ́ yẹn wá ní Queen Olúwabùsáyọ̀ Àríkẹ́ Àdé mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa ètò Ṣọwọ́yá lẹ wọlé sí o Dayọ̀ Agbọ́lá rédíò TV live náà lẹ́wà o ẹ kú àbọ̀ a lè máa bùgá lónìí gẹ́gẹ́lẹ́ wọ́n sì máa gbà bẹ́ẹ̀ sí ló ṣe mí sí bùgá lónìí ó ṣe mí sí jẹsẹ kéjì lónìí mo lórí wẹ́ fún yín lónìí àrà ọ̀tọ̀ ni òyìnbó wa ní okay calm down ó wá béèrè lọ́wọ́ ẹ̀ ó wá ní ṣebí tíkẹ́ẹ̀tì tó rà yìí ó qualify ẹ àti lọ àti bọ̀ gbogbo oúnjẹ tó o máa jẹ ó qualify ẹ ó nídìí àti sanwó ó yà yín lẹ́nu ó ṣọ̀kẹ̀ yín náà àwa Yorùbá náà là ń bá wí àwa African tí a bá ti ra tíkẹ́ẹ̀tì àbá ra nǹkan kan àníkà gbogbo nǹkan tó wà ń díẹ̀ ọ̀pọ̀ credit card là ń gbà tá àwọn nǹkan tó kọ sábẹ́ tá a kàn máa buwọ́ lù ú lójúmọ́ rówó àti kàwé Ṣèyí Akínbínú mo kí yín o ẹ kú àbọ̀ Ṣọwọ́yá lẹ́tọ̀ ètò ní Ṣọwọ́yá
ẹ kú àbọ̀ sórí ètò wa. Mo ní wọ́n wá sọ fárákùnrin yìí pátijọ́ tó ti gbé ẹsẹ̀ wọnú bóòtù wọnú ṣíìpù yẹn ló ń jẹ ẹ̀ tíjọ́ fẹ́ ni wáàtí tíjọ́ fẹ́ gbogbo chicken ọ̀fẹ́ ni gbogbo turkey tó ń jẹ ọ̀fẹ́ ni gbogbo snacks ọ̀fẹ́ ni everything ọ̀fẹ́ ni ó wà lórí tíkẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kò rí. Ìdòwú Skilati Káyọ̀dé ó ní máa ka ẹkú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Ẹ ṣe Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá. Gbogbo ọjọ́ tálákùnrin lọ fi ń rẹ oúnjẹ ọ̀fẹ́ ló yẹ kó máa jẹ. Tíkẹ́ẹ̀tì tó rà ó sọ pé oúnjẹ ọ̀fẹ́ ló máa jẹ ló fi máa bọ̀. Ó máa sọ pé káníbòtù yẹn ti ẹ̀dó sórí omi ṣípù ẹ̀dó lórí omi fún odidi 30 days àbódìdí oṣù mẹ́rin. Oúnjẹ ọ̀fẹ́ náà ló máa jẹ. Gbogbo owó náà kó fi ra nǹkan lọ́hùn-ún àtòwó tán ní kó fún yàn àgbègbè ó níbi jẹun torí pé nǹkan tó tọ́ sí kò mọ́. Eléyìí ń bá àwọn ọmọ Nàìjíríà wí ìtàn yẹn ó ta bá mi ó ta bá yín ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn pé ó tá a gbé dání torí pé àfọkànbalẹ̀ ká mọ nǹkan tó jẹ́ a máa ń ṣùwẹ̀ ẹ̀ lò ká ló wo tíkẹ́ẹ̀tì tó mú dání ni gbogbo ọjọ́ máa ń dógún tó fi wà nínú ṣíìpù yẹn oúnjẹ ọ̀fẹ́ ló yẹ kó máa jẹ ó ti ná gbogbo owó tó kó lọ gbogbo ó yẹ kó fi ṣe òtẹ́ẹ̀lì ló yẹ kó fi ra kan àti owó tó yẹ kó fún yàn ó ti ná gbogbo ẹ̀ ẹ̀bí táwa nìyẹn ẹ̀bí ẹ̀ náà ni ìyẹn wá sọ fún pé gbogbo táàgì tó ti wá ń jẹun yẹn ọ̀fẹ́ ni tíkẹ́ẹ̀tì yẹn ti kọ́fà oúnjẹ yẹn tíkẹ́ẹ̀tì yẹn ti kọ́fà ṣùgbọ́n wo mọ̀ torí pé kò ká ó kàn ra tíkẹ́ẹ̀tì ló kàn wo orúkọ ẹgbẹ́ ọmọ déètì ó tán kò gbọ́ àwọn details wà bẹ́ẹ̀ ó wà lọ́nà ògbó owó tó wà lọ́wọ́ ẹ̀ ó lọ́nà tán ó bá wọ̀ wí o ó bẹ̀ mí wí ó bá wọ̀ wí ó bẹ̀ mí wí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ àsìkò la lè múwèé báyìí ọ̀pọ̀ nù wa máa mú rìsíìtì báyìí akẹ́wò orúkọ ló wà bẹ́ẹ̀ àwọn orúkọ àìwò àwọn nǹkan tó kọ síbi ojú máa ń ro owó àti wò ó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nǹkan tó rà yẹn o lè gba times 10 ẹ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì pẹ̀lú àwọn kóòtù tó wà bí tó wá scan ẹ̀ times 10 o lè gbà pẹ̀lú àwọn àti gba tíkẹ́ẹ̀tì akàn jù síbì kan bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ á máa yẹ̀ wò ẹ̀jẹ̀ á máa mú kìíní ẹ̀ fínífíní bẹ́ẹ̀ ni àwọn ọmọ ajíṣe fíní ká máa wò ó kí ló wà ń bẹ̀ nǹkan náà kọ síbẹ̀ yìí kí náà kọ síbẹ̀ fún ẹ tó kọ́ kọ̀ọ̀kan wípé òun fẹ́ kọ nǹkan síbẹ̀ kó wọ́n kọ́ bẹ́ẹ̀ ẹjẹ́ á máa gbìyànjú àti kà á ó ṣe mí gan rí o ó ṣe mí rí mo gba credit card kan ni wọn mọ̀ pé ó máa kọ́ yọ 200 níbẹ̀ credit card $500 àṣẹ wọn náà kọ́ máa yọ 200 níbẹ̀ táwọn máa fi ṣe annual bonus tẹ́mi ọmọ mo lè gba credit card báyìí ó yẹ kí n bá $500 níbẹ̀ mo wá bá 300 mo sì sáì fún Ọládàyọ̀ Awódélé mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé ìmọ̀ràn náà là ń fúnra wa mo ní mo sì sáì fún credit card $500 tí mo gbà àṣàwọn tẹ́ni credit card láwọn máa yọ 200 níbẹ̀ tẹ́mi ò mọ̀ èmi ò ká gbogbo kan lábẹ́ kan pé $500 rà bá ń kó wọ́n máa wo credit card 300 mo máa ń bẹ̀ mo máa pè wọ́n pé n ò fẹ́ credit card ní mọ́ kí ló dé ẹ lè yọ 200 níbẹ̀ lókèrè kan wọ́n ní àfi tí n bá san 200 yẹn o bọ̀sán o 200 tí wọ́n ná ẹja máa kà á dáwà ti gbà wé dáwà ti gbà anything ẹja wò ó eye ìgbà tí wọ́n máa gbà wá láti ṣe ẹ máa àwọn òyìnbó yẹn wọ́n á kà á fínífíní wọ́n á sọ fún ẹ pé clause kan wà ń bẹ̀ ẹ jẹ́ káwa náà máa wò ó nǹkan tó mú wá lórí ètò lónìí nìyẹn o kẹ́sikẹ́lẹ́ ẹ jẹ́ bọ́ọ̀lù ara wa bumper to bumper ó yá let's go there bumper to bumper let's go. ó mọ̀ pé aníṣẹ́jú máa dógún sí lórí ètò lónìí kétò yóò tó parí mo kí gbogbo yín o ẹ kú àbọ̀ lẹ́ẹ̀kan sí Ọ̀túnba Amaka Spicy ẹ kú àbọ̀ mo kí Mr. Kabiru Ọlásùnkànmí Àríyìbí ẹ kú àbọ̀ Michael ọmọdọ̀ṣọ́ mo kí yín o Ọ̀jẹ̀lábí Dorcas mo kí yín Ruth Ọládé Adéjùwọ̀ mo kí yín Ṣèyí Akínbínú mo kí yín Ọládàyọ̀ Awódélé mo kẹ́yìn náà Adéwálé Ọlọ́lá mo kí gbogbo yín ẹ kú àbọ̀ follow me bumper to bumper let's go.
just follow me. Follow me, bumper to bumper. Make sure I don't lose you guys on me. Soon as I step into the door, see all the girls dancing on the floor. I said, DJ, please give me some more. Say now one day, go they asking for. Show you the law. Always in the place, you know the store. Got the people jumping off the wall. I'll make it the club bumping, that's for sure. See, I never seen a party like this. We begging, they make people high like this. They joy like say, they smoke cannabis. They dance like say, they fight Chinese. Holding kiss for all of them. They blow this kiss. When we take cover, holding kiss. I said, I don't join the rock like this. Yes, this is where you follow me, bumper to bumper. When I stop chase, when I stop chase, when you follow me, bumper to bumper. But we don't go stop to celebrate. Follow me, bumper to bumper. If you want to enjoy, follow my bumper. Follow me, bumper to bumper. We can't believe it, we can celebrate. Follow me, bumper to bumper. Follow me, bumper to bumper. No need to ask no question, just follow me. Follow me, bumper to bumper. Make sure I don't lose you guys on me. Oh yeah, come see what's in the sea. People popping champagne and in the sea. Everybody in the club, they be feeling me. Say now bumper to bumper, I'm a degree. Shalom, come me rush like it on me. Every time I drive by, they be feeling free. I make the hands on 360 degrees. Cause they don't want to miss to get the game. Let's go there. You know, do not day. Busy body. Do me as I do you. Let's go there. Ohun tí a mú wá lórí ètò lónìí náà ni pé ẹjẹ́ á máa wo nǹkan fínífíní, àǹfààní tó pọ̀ ó bẹ́ẹ̀. Irú bóyá ní ká ẹ lọ download radio application wa yìí, àǹfààní ń bẹ lórí ẹ̀já burata. Ẹ̀yin ẹ download ẹ̀, ẹ máa rí pé yàtọ̀ sí gbogbo àwọn application tẹ́ ti ń rí. Àǹfààní wà ń bẹ. Ẹ wá polówó ọjà yín, ẹ wá polówó ilé yín, ẹ wá polówó òjọ yín. Ohunkóhun tí ẹ bá ń ṣe, ẹ ti wá lórí rédíò wa, ẹ wá polówó àyè wà. Àǹfààní jaburata ló wà ń bẹ. The way you dey do me, I dey do you. Man no go vex o. This is Duncan Mighty. Dance here for me. Tí a bá ra tíkẹ́ẹ̀tì, ẹ̀jẹ̀ aka nǹkan tó wà ń bẹ dáadáa. Ọ̀pọ̀ ló fẹ́ travel lọ sílùú míì torí pólí tíkẹ́ẹ̀tì tó cheap. Ṣùgbọ́n kò mọ̀ pé nínú ẹ̀ báàgì tó bá máa gbé ó fẹ́ times owó tíkẹ́ẹ̀tì ẹ̀. Ọ̀pọ̀ lórí ká ìgbà tó bá dé airport kan náà wò pé owó tó yẹ kó mú lọ ló wá fi sanwó báàgì. Ẹ jẹ́ máa yẹ̀ wò tẹ́ bá ti ra nǹkan, ẹ máa check ẹ̀ ẹ̀ka aládùn rẹ̀ dé parí. Ẹ wo àwọn nǹkan tó wà ń bẹ̀. Ètò ìṣe ń lọ yìí, a ní ìṣẹ́jú mẹ́wàá sí lórí ètò yìí.
ṣùgbọ́n àwọn orin pọ̀ ńlẹ̀ láti máa lò. Lórí ètò ṣọwọ́ yàtọ̀ ní ohun tá a sọ fún wa ni pé àwọn ìwé kíwèé tó wá kọ fún wa ẹ jẹ́ ká máa wo nǹkan tó wá kọ sí lórí àwọn nǹkan tó wà níbẹ̀ ó ní mí ní o wọn kàn kọ́ ọ̀pọ̀ kíkọ́ sí i ẹ ṣe let's go there. Dynamite lélẹ́yìí Bata Cruise. Came to dance, 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 dance. I hit the floor cause that's my plans, 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 plans. I'm wearing all my favorite brands, 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 brands. Give me some space for both my hands, 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 hands. You, cause it goes on and on and on. And it goes on and on and on, yeah. Throw my hands up in the air sometimes, saying Dynamite. Cause I told you once, now I told you twice. Go light it up like a dynamite. I came to move, 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 move. Get out the way, me and my crew, 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 crew. I'm in the club, so I'm gonna do. Ẹ mọ̀ jẹ́ ó yà yín lẹ́nu pé tẹ́lẹ̀ ìbò la tún lò lónìí. Tẹ́ ẹ bá bá wa lọ láti bẹ̀rẹ̀ ètò. Mo ní mixture ni àtẹ́lẹ̀ ìbò àti Yorùbá àti òdì àti níwù. Ajẹ́pọ̀. Pra pra, osha pra 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 pra. Káàbọ̀ sórí ètò Ruth Ọládé Adéjùmọ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀. A fẹ́ máa kásẹ̀ ètò wa ńlẹ̀ ìṣẹ́jú márùn-ún la ní sí lórí ètò. Mo ní wọn ò dẹ̀ lè ṣe kí n má jíjó kábíyèsí lẹ́yìn ijó ọmọ pupa n ó jíjó kábíyèsí let's go there. Ta ló mọ ọmọ pupa nínú yín kó náwó sókè n ò rọ́wọ́ yín bẹ̀ ń wo ẹ̀yin ok ọmọ pupa ọmọ dúdú ńkọ́ ta ló fẹ́ yẹ ẹ̀yin ok àyìnrín ńkọ́ ẹ̀ mọ àyìnrín ok. Bó ṣe pọ̀ bí èèyàn wáyà ló pọ̀ bí
àsìkò ijó kábíyèsí rèé o ọlọ́run tó ti pa wá mọ́ láti bẹ̀rẹ̀ ètò yìí tó tún jẹ́ àròpin ẹ̀ láyọ̀ a ti wà pẹ̀lú ara wa láti wákàtí kan àtàbọ̀ kí wá ló ṣe wá tá à ń lè jó fún kábíyèsí ìmílẹ̀ kí n jójó kábíyèsí jọ. mo dúpẹ́ pé òkun ṣèyí akíbínú ẹ ṣé o ọ̀làdàyọ̀ àwọdélé ẹ ṣé ọ̀jẹ́lábí dọ́kàsí ti lọ pẹ́ ẹ ṣé rúùtọ́lábí adéjúmọ̀ ẹ ṣé o ìdòwú skíláàchì káyọ̀dé ẹ ṣé ọ̀túnba makafásì ẹ ṣé michael ọmọtọ̀ṣọ́ ẹ ṣé o adéwálé ọlọ́lá ẹ ṣeun ọládẹ̀dẹ̀ orí òkè ẹ ṣé yẹmíyẹmí ẹ ṣeun ọmọọba adékèké ẹ ṣé o ọládẹ̀dẹ̀ orí òkè ìmòye ẹ ṣé ìbíkúlé ẹ ṣé o ajá àtúwárè ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ jẹ́ wá lórí ètò lónìí ẹ pàdé wa lórí ètò Ṣọ́wọ́nyá tó bá di láago kan Maryland time lọ́la aago 12 ọ̀sán West Dallas time aago 6 Nigerian time aago 6 UK time aago kan ní Canada time ẹ pàdé wa lórí ètò Ṣọ́wọ́nyá tí ẹ bá ti download radio application wa o ẹ jọ̀ọ́ ẹ lọ tààràtàrà ẹ lọ download ẹ Dayọ̀ Agbọ́lá Radio TV ẹ máa rí lórí Google Play Store ẹ lọ download ẹ 4 megabytes péré ni àárín yìí mo fi wò yìí ẹ download ẹ tán ẹ máa gbọ́ rédíò wa 24 hours ẹ pàdé wa lórí YouTube ẹ̀yẹ táàpù Dayọ̀ Agbọ́lá síbẹ̀ ó máa gbé jáde ẹ wò ó ẹ like ẹ subscribe fún ẹ dẹ̀dẹ̀ lọ lórí Google gan ẹ kà táàpù dayoagbola.com síbẹ̀ ó máa gbé wa lọ ó máa gbé yín lọ ní wẹ́bsáìtì wa ẹ lè wo àwọn nǹkan tó bá wù yín bẹ́ẹ̀ ìgbádùn ti yín oníṣẹ́ tiwa o tí dọ̀lá tá máa pàdé ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di láyọ̀ láyọ̀ la máa bára wa agogo ayọ̀ ló máa lù ú lé tiyín agogo ayọ̀ ló máa lù ú lé tèmi ibikíbi tẹ́ bá lọ agogo ayọ̀ ló máa lù ú bẹ́ẹ̀ ayéfẹ́lẹ́ bá ń bá wọ̀dá sọ̀rọ̀ yìí let's go.